Mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, mo kí wa lọ́mọdé, mo kí wa lágbà. Àjíǹde ara máa jẹ́ fún wa. A ní mọ̀korò. Bẹ́ẹ̀ ni ìbànújẹ́ ó kéré ó tóbi kò níyà ọ̀dọ̀ wa. Èmi ọmọ yín, Ọláwálé, ọmọ ewé jẹ́. Òun mo tún mú tuntun wá lónìí pé ká tún jẹ́ ọjà àǹfààní ẹ̀. Kí ni nǹkan tí mo mú wá lónìí? Òun ni ẹ̀yọ́nú gbogbo ènìyàn, ẹ̀yọ́nú gbogbo ayé, ẹ̀yọ́nú gbogbo ayé. Tí nǹkan bá le tán ní pé wọn ò ní fi ilẹ̀, wọn ò ní fúnyàn, téèyàn bá ní lára tó ń lò dáadáa tó bá débẹ̀, wọ́n á yọ̀ǹda ẹ̀ fún. A fi ń gba nǹkan. Kódà mo ti rí kọ́sítọ́mà mi tó ti gbàwé ìgbélùú gbà lọ́lọ́ lọ síbẹ̀, wọ́n á fún ẹ níwèé náà. Ó sì rí bẹ́ẹ̀, kò tó nǹkan, èròjà ò tó nǹkan, ṣùgbọ́n àjẹbí idán ni. Táyé bá ti yọ́nú síyàn, táwọn èèyàn bá ti yọ́nú síyàn, kò sí nǹkan tó ṣòro ṣe mọ́. Kí làwọn èròjà tẹ́ máa bá mi wá? Ṣùgbọ́n kí n tó sọ nǹkan tẹ́ máa bá mi wá, mo máa ń sọ wípé ẹ má gbàgbé àti like, comment, share. Nǹkan tí ò bá yé yín, ẹ comment. Ẹ subscribe to my YouTube channel. Ẹ subscribe. Ìpolówó ọjà òun la gún mú òògùn. Ẹ subscribe. Bẹ́ẹ̀ ṣe ń subscribe, bẹ́ẹ̀ ni ó ń ṣe kóríyá fèmí náà láti máa tẹ̀síwájú, láti máa tẹra mọ́ pé yes, àwọn èèyàn ń wò mí, àwọn èèyàn ń gbọ́, àwọn èèyàn ń jàǹfààní. Inú mi ń dùn. Ẹ subscribe. Ẹ follow mi. Ẹ comment nǹkan tí ò bá ti yé yín. Ẹni tó ti lo iṣẹ́ mi, ó ṣe rí, ẹ comment ẹ̀. Ẹ má wò ó, bó bá ṣe rí, ẹ jẹ́ kí n mọ̀. Torí gbogbo nǹkan tí mi ń fi lẹ̀ ó dá mi lójú. Owó ewé àti egbò ó ti wọ́n débi pé èèyàn máa fi owó ra irọ́. Bó jẹ́ ẹyọ̀kan mo fi lẹ̀, ẹyọ̀kan tó dájú ni, tó bá ṣe kò sanwó nù, wàá jèrè ẹ̀. Tèmi nìyẹn. Àwọn nǹkan tẹ́ máa bá mi wá ni ewédú tán tọ́ lọ́jà, tán dagi ẹ̀ sí àárín ọjà. Ọ̀rọ̀ mi yẹn yé yín. Ewédú tán tọ́ lọ́jà, igi ewédú tán tọ́ lọ́jà, igi ewédú ẹni tẹ́ bá mi kó wálé. Ẹ kó sínú apẹ pẹ̀lú odidi atare kan. Ẹ wá lọ já ewé imí èṣù lọ́pọ̀lọpọ̀, ẹ fi sí, ó di jíjó, kò jù bẹ́ẹ̀ náà lọ. Tẹ́ bá jó tán, ẹ lọ̀ nínú apẹ tẹ́ fi jó. Inú apẹ tẹ́ fi jó, ẹ lọ̀. Ẹ wá da ẹbu yẹn síbì kan. Ọ̀pọ̀ èèyàn lè lò. Tẹ́ bá ti fẹ́ lò, ẹ lọ bu díẹ̀ sínú ike ọlọ́mọ rí. Ẹ wá fi òrí kẹ́ fi wò dáadáa. Ó tàn. Ẹ kàn máa tọ́ díẹ̀ láàárọ̀, ẹ fi ra orí ìdodo yín. Ẹ tọ́ díẹ̀ láàárọ̀, ẹ fi ra orí ìdodo yín. Ó ti tán. Ẹ máa lọ bí tẹ́ ń lọ. Àwọn èèyàn máa yọ́nú sí yín. Kódà bó jẹ́ wípé o hùwà dáadáa lé àná ẹ̀, o ṣe dáadáa rí, wọ́n ń sọ̀rọ̀ ẹ pé kò kí ń ṣọkọ tó dá ọmọ wọn nífẹ̀ẹ́. Tó bá ń lò, tó bá lọ lé àná ẹ̀, tẹ̀rín tọ̀yàyà náà máa fi pọ́n ẹ lé. Téèyàn kan bá bínú pé àwọn ò fẹ́ rí ẹ, ó gbọdọ̀ déwájú òun, ò gbọdọ̀ ṣe kíní kan, débẹ̀, tẹ̀rín tọ̀yàyà ló máa fi kó ẹ mọ́ra. Tẹ̀rín tọ̀yàyà ni. Ó kéré lójú, ṣùgbọ́n nǹkan kì í síbẹ̀.
tí wọ́n bá ń gba nǹkan tó ní pé wọ́n ní fi ilẹ̀ wọn kì í fi ilẹ̀ wọn, tí wọ́n bá débẹ̀ wọ́n á sọ pé ó jẹ́wọ́ ni o, ó jẹ́wọ́ ni o, mi ò fi kíní ìbáyàn ṣeré, ó jẹ́wọ́ ni, á tẹ̀ lọ́wọ́. Ẹ̀yọ́nú ni, ẹ̀yọ́nú gbogbo èèyàn, ẹ̀yọ́nú gbogbo èèyàn ni. So kò jù bẹ́ẹ̀ lọ, ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe, ẹ follow mi. Pàápàá fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ rí mi fún ìgbà àkọ́kọ́, ẹ subscribe kẹ́ lè máa jẹ àǹfààní. Títí dìgbà míì tá tún pé ríra, èmi ọmọ yín Ọláwálé ọmọ Ewéjẹ́, láyọ̀ la tún pàdé.